bá joyè àṣẹ burúkú ṣeré ohun gbogbo tẹ́ ẹ ṣe láti fa ọ̀rẹ́ mi yọ ọba aládé mo dúpẹ́ lọ́wọ́ yín o òun rere báyìí la máa bára wa ṣe ọba abdulrasheed adébọ̀lú ládọ́jà ń bàdàn àkànmú ọmọ òǹkọ alẹ́ ìlú alẹ́ tètè jọba òsì falala joyè mọ̀jẹ̀ pẹ̀lú ọba francis olúṣọlá akínbọ́lá olúgbọ́n tó ní lẹ́jẹ̀ ní ọ̀bẹ morogun mora bí aṣọ mo lù yín lọ́gùn ẹnu ajìjàgbara sunday gbowó mọ̀rẹ́ ọmọ alágbàdo òde àtàpẹ́tẹ́ ẹnu omi okú oríire gègèlè lodò sànyà freedom at last ọmọ aládìkún oṣù kú òmìnira ọmọ akínníọ́ mo wá fẹ́ kọ́ sọ́ra níwájú amúniṣekú pani ohun tó ṣẹlẹ̀ lásìkò tọ́pẹ́ ọkọjá bẹ́ẹ̀ níjà yorùbá dùn ó sì ṣe é bá kẹ́gbẹ́ lójúmọ́ ojúṣe tiẹ̀ ní kọ́ ọmọ ṣe ìgbòho kọ́lọ́njẹ́ kọ́ jagun gbadé ohun gbogbo ńlá ṣe níwọ̀n rántí o bàbá adámì ẹ̀yìn láàárọ̀ afọ́jú ríran ọ̀sọ̀ ọ̀pádù lọ́rọ̀ yorùbá bọ́ọ̀ forí ṣe fọrùn ṣe ibi wọn fi sú ọ òró gangan láfohùn odòfodò ṣebí òró gangan ńlá bodò lẹ́sìn mìíràn ọmọ olùtọ́ dá ìwà tí wọ́n bá ń jẹ́ bí èmírín wọn ni ọmọ wọlé kú àbọ̀ ìgbòho ọ̀sà búburú òní ká ọmọ lé mọ́ olódùmarè ọba ló kú ọyọ àmì ni kò ṣe ajìjàgbara rẹ kò ní rẹ̀ ọ́ máa fọgbọ́n jagun èmi ọmọ fowì jagun nínú iṣẹ́ ọpọlọ mo mọ̀ wípé tábàdọ́jọ́ kẹyìn ní ti kálukú bá gbìn ní òwú ǹjẹ́ mo wí yìí ẹjẹ́ ń fèyí ṣe lọlé wa Olúwatanan òjò lèmi jẹ́ ọmọ ṣọ̀hún adéníyì olúkan pẹrẹbọrí pẹrẹbọfá bàbá mi lábẹ́yìn àrò gélémọ̀ ẹ sì tẹ̀lé mi kárò Ògbómọ̀ṣọ́ nílé ìjógi oró ẹ wá lọ rè ìjàmọ̀lá gbẹ̀gìrì.